ilé-ẹjọ́ gba béèlì Goodwin Emefiele wọ́n ní kó máa lọ sí ilé rẹ̀ ní àlàáfíà ara tó péye. Adájọ́ àgbà ní ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó Nicholas Owombe ó ti gba béèlì gómìnà báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Goodwin Emefiele ló ti wà ní àhámọ́ àjọ DSS fún ìgbà díẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Adájọ́ náà pa á láṣẹ fún adarí àjọ DSS ní orílẹ̀-èdè Nàìjíríà Yusuf Bauchi láti kúrò ní àhámọ́ DSS lọ sí ọgbà ẹ̀wọ̀n níbi tí wọ́n gbé e sí. Èyí kò ṣẹ̀yìn ìpẹ̀jọ́ tí agbẹjọ́rò Goodwin Emefiele tó pè tako bí ó ṣe wà ní àhámọ́ DSS fún ìgbà pípẹ́. Ọ̀sẹ̀ tó rí kọjá ní DSS gbé Emefiele lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn méjì tó ní ṣe pẹ̀lú níní ohun ìjà olóró bíi ìbọn àti àwọn nǹkan míì lọ́wọ́. Àjọ DSS ní Emefiele ní ìbọn lọ́wọ́ láì gbàṣẹ lọ́wọ́ ìjọba láti máa lo irúfẹ́ ìbọn bẹ́ẹ̀. Àmọ́ Emefiele ó ní òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun, tí adájọ́ sì gba béèlì rẹ̀ pẹ̀lú 20 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró kan. Adájọ́ gba onídùúró rẹ̀ pẹ̀lú ìwé ìrìnnà méjì pẹ̀lú ilé-ẹjọ́ pẹ̀lú àmì ìdánimọ̀ rẹ̀ wípé òun ló ní. Bákan náà ni adájọ́ ní kí wọ́n fi Emefiele sí ọgbà ẹ̀wọ̀n Ìkòyí títí wọn yóò fi mú gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú gbígba béèlì rẹ̀ ṣẹ. Ṣáájú ni ẹnìkan tó jẹ́ àbúrò fún Goodwin Emefiele, George Emefiele, ó ti sọ pé ìwà tí wọ́n hù sí gómìnà tẹ́lẹ̀ rí fún báńkì ilẹ̀ wa yìí pé kò bójúmu. George Emefiele ó tẹ̀síwájú wípé Goodwin Emefiele ó sin orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 9 gbáko, wípé ẹ̀gbọ́n òun kò sì lè sá lọ sí ibikíbi torí wípé ìwà tí àwọn àjọ DSS hù pẹ̀lú àjọ ọgbà ẹ̀wọ̀n ó ní kò bójúmu rárá bí wọ́n ti ń yọ ẹ̀ṣẹ́ síra wọn. Ọdún 9 gbáko ni ẹ̀gbọ́n mi fi sin orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ ṣé nǹkan tí ìjọba àpapọ̀ yóò fi san fún rèé? Ó ní èyí kò tọ̀nà. Ó sì ké sí ìjọba àpapọ̀ láti gbọ́ràn sí àṣẹ ilé-ẹjọ́ nítorí pé ẹ̀gbọ́n òun kò tọ́ sí àwọn nǹkan tí wọ́n ń fi ojú rẹ̀ rí yìí pẹ̀lú bó ṣe sin orílẹ̀-èdè Nàìjíríà fún odidi ọdún 9 gbáko. Ilé-ẹjọ́ wọ́n ti gba béèlì Goodwin Emefiele wọ́n ní kó máa lọ sí ilé rẹ̀ ní àlàáfíà ara tó péye.